Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ àfáà, mo fẹ́ kí ẹ bá mi ṣàlàyé níwọ̀nba díẹ̀ pẹ̀lú bí a ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbí báyìí lénìí pẹ̀lú a rí pé ẹ̀yin ni ẹ̀ ń darí lọ sọ́tún sósì lérí program táwa ṣe yìí. Bismillah. Alhamdulillah. Tí a wá bí wa ṣe ni pé a wá bá àfa àwọn ṣéwù wa Khalifatu Muhyiddin Kino Idris tí wọ́n jẹ́ Khalifa ìkìlàsíyà. Àwa bá wọn dúpẹ́, àwa bá wọn dúpẹ́ fún ọpẹ́ táwọn náà ti ń dún lórí ìwọlé Aluwa wọn tí wọ́n sì jáde ní òní tí ó ṣe déédéé ọjọ́ Maulidi wọn, ọjọ́ tí wọ́n bí wọn. Ṣòwò náà ni àwa bá wọn dúpẹ́ sí. Wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ó ti pẹ́ díẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ nísìnyí. Ó jẹ́ òní yìí ní jẹ́ 25 years. Allahu Wọ́n ti ń Akbar. ṣe kàlára wọn bọ̀ wá. Wọ́n ti máa ń wọlé Aluwa bẹ́ẹ̀. Eléyìí ni ọpẹ́ tí àwa jọ wá dú àwọn àtàwọn náà. Alhamdulillah. Ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Mukadam Yusuf bin Muhammad Bashir Ọláwálé. Ẹ ṣeun, mo dúpẹ́ gan. Ẹ ṣé gan.